Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè kọ́. A kú oṣù tuntun. Oṣù ayọ̀ ni a máa ṣe èní ní July 4th 2025. Mo kí gbogbo ẹ̀yin subscribers mi lọ́kùnrin àti lóbìnrin fún ìfẹ́ tí ẹ ní sí Masholarate. Ọlọ́run Elédùmarè ọba láàánú á nífẹ̀ẹ́ ẹ̀yin náà. Èyí tá a gbọ́ yìí ó tó kan wá lóminú o. Ó yà wá lẹ́nu nígbà tí wọ́n ní àṣírí àwọn àǹtí wa tú. Ẹ rántí àwọn elder kan tí a sọ fún yín pé wọ́n wá ní ìgbà tí Queen Naomi ṣe full moon ritual. Wọ́n ní ìkan nínú àwọn elder yìí wọ́n ló ti páì. Wọ́n nígbà tí ó páì, wọ́n ní ìkejì, wọ́n ní ṣe ló ń wá màmá wa Esther Ajayi kiri pé kán gbàdúrà fóun. Wọ́n dẹ̀ bá òun bẹ bàbá Irin ńlá tó rán ní pé orí àìsàn ni wọ́n wà. Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí gbégbésẹ̀ láti ṣe investigation. Wọ́n ní ìgbésẹ̀ bàbá Irin ńlá. Wọ́n ní wọ́n fẹ́ mọ ìdí àti nǹkan tó ṣe ikú pa àwọn ẹ̀dá yìí. Ibi tí wọ́n ti ń ṣe ìwádìí, wọ́n ní àwọn tí wọ́n ń ṣe investigation lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní wọ́n rí àwọn elder yìí tí wọ́n lọ sí ilé àwọn àǹtí wa. Àǹtí wa kan ní but àwọn méjì ni wọ́n wà involve lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní wọ́n gba owó lọ́wọ́ àwọn elder yìí, gbowó lọ́wọ́ àwọn àǹtí wa yìí. Wọ́n ní wọ́n dẹ̀ wà ní inú ilé àǹtí wa yìí fún wákàtí méjì gbáko. Wọ́n ní ìgbà tí àṣírí yìí tú, wọ́n ní wọ́n béèrè pé kí ni àwọn elder yìí wá ṣe ní ilé àǹtí wa. Wọ́n ní àwọn elder tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní wọ́n lè sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí ti fẹ́ gba àṣẹ ní ọwọ́ àwọn olórí kan tí ó jẹ́ pé àǹtí wa yìí pẹ̀lú wọn. Wọ́n nítorí ẹ̀ ni wọ́n fi ń fẹ́ bribe gbogbo àwọn tí wọ́n ń bribe so that wọ́n á lè máa sọ ọ̀rọ̀ tí ò yẹ kán sọ. Wọ́n á dẹ̀ lè bá support wọn níwájú bàbá Irin ńlá pé kí bàbá Irin ńlá kó má jẹ́ kí wọ́n jáde, kó fi wọ́n sílẹ̀. Gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń bribe àwọn elder yìí nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní gbogbo evidence tí ó jáde, wọ́n ní kò lè jẹ́ kí àwọn elder tó kù, wọ́n ní kò lè jẹ́ kí wọ́n gbìn o. Wọ́n ní wọ́n dákẹ́, wọn ò lè sọ̀rọ̀ nígbà tí gbogbo àṣírí yìí tú. Ṣé ẹ mọ̀ pé recently la ní bàbá wa parọ́pò. Wọ́n kì í fún àǹtí wa àti àwọn family ẹ̀ pé kó má ever gbé ẹjọ́ palace lọ sí wájú àwọn elders of Oduduwa mọ́. Pé nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ń gbé lọ kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kó máa gbé lọ. Pé ọ̀rọ̀ tí baálé wọn lè yanjú ẹ̀ ni. Pé kí ló dé tí wọ́n máa gbé ẹjọ́ àwọn elders lọ sí iwájú àwọn elders of Oduduwa tí ò dẹ̀ ń ṣe pé bóyá wọ́n fi ọ̀rọ̀ yìí tó bàbá Irin ńlá létí. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o. Ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà tí Queen Naomi bá pinnu pé àwọn fẹ́ wá sí inú palace àti kábíyèsí pé àwọn fẹ́ ìyàwó àwọn nínú palace, gbogbo ìgbà yẹn ni àwọn àǹtí wa gbogbo ẹ̀ máa ń gbé ọwọ́ kọ́wọ́. Ẹ̀yin èèyàn lé, àṣírí èyí tó tú yìí, Ọlọ́run Elédùmarè ló mọ̀ọ́mọ̀ fẹ́ kí àṣírí yìí tú. Torí àwọn nǹkan míì wà tó yẹ pé wọ́n ń ṣe nípamọ́ tó jẹ́ pé kò hàn sí anybody. Kò hàn sí anybody. Ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó really jẹ́ nǹkan tó yẹ pé ó ń ba bàbá Irin ńlá nínú jẹ́. Nítorí ìgbà tí àṣírí wọn bá tú, àwọn family wọn náà máa bẹ̀bẹ̀. So bí a ṣe gbọ́, wọ́n ní bàbá Irin ńlá, wọ́n ní wọ́n disappoint àǹtí wa fún ritual tó yẹ kó ṣe yìí. Kí ni ritual yìí wà fún? Wọ́n ní àwọn family ló suggest pé káǹtí wa gbé ritual yẹn kó fi bẹ̀ kábíyèsí nítorí pé inú kábíyèsí ò dùn sí. Wọ́n ní ritual yìí wọ́n máa ń gbé tó bá jẹ́ pé ọba ń bínú sí olórí ẹ̀. Wọ́n ní
wọ́n dẹ̀ ti sọ fún kábíyèsí pé ó máa ṣe, ṣùgbọ́n ọjọ́ tó yẹ kó ṣe wọ́n tiẹ̀ ní wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo nǹkan èlò tó máa lò, ó ti gbé kòkó, ó ti gbé gbogbo ẹ̀ ìgbà tó wá yá, torí wọ́n ní pé kábíyèsí ní láti gbàdúrà sí inú ìkòkò yẹn, oríṣiríṣi nǹkan náà ló wà nínú kòkò yẹn. So ìgbà tó wá di time tó yẹ kí wọ́n pe kábíyèsí kí kábíyèsí gbàdúrà, wọ́n ní kábíyèsí ò sí ní inú chamber wọn. Wọ́n ní àwọn tó jẹ́ security wọn ni wọ́n ti lọ sí Èkó. Wọ́n ní àǹtí wa ìpọ́n bara jẹ́ gan. Wọ́n náà bara jẹ́ gan pé wọ́n expect nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní ibi tí àǹtí wa ti pariwo nìyẹn pé kí ni Queen Naomi ní tóun ò ní. Kí ló ń ṣe fún kábíyèsí tí kábíyèsí fi ń treat òun báyìí. So ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí àǹtí wa ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn wípé òun ò mọ nǹkan tó ń ṣe fún bàbá Irin ńlá, tí bàbá Irin ńlá ń treat òun báyìí, wípé kí ló dé pẹ̀lú gbogbo bí wọ́n ṣe fà òun lé kábíyèsí lọ́wọ́ tó, torí wọ́n ní nǹkan tó máa ń sọ nìyẹn. So wọ́n ní bí omi ṣe ń jábọ́ lójú ẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nìyẹn, wípé èyí tí kábíyèsí ṣe fún yìí ó dùn ẹlẹ́dàá òun, ó dùn òun. Ẹ̀yin èèyàn lé, a tún wá gbọ́ good news sí Dr. Elizabeth. Ẹ̀yin náà máa pé Dr. Elizabeth wọ́n ń ṣe bẹ́bẹ́ nínú àfihàn fún Queen Naomi àti bàbá Irin ńlá. Wọ́n ní ó ní nǹkan kan nípa. So wọ́n ní Wings Foundation ti Queen Naomi. Wọ́n ní òun náà dẹ̀ ní foundation, wọ́n láǹtí wà yìí náà ní ó yẹ kẹ́ ti mẹ́ni tí mò ń sọ. Wọ́n ló wá lóun ní di 120 million fún foundation náà lọ́wọ́ bàbá Irin ńlá. Wọ́n ní bàbá Irin ńlá dẹ̀ ní foundation tí àwọn fẹ́ náwó sí méjèèjì. Ẹ má bínú tẹ́ bá ń gbárùwò ìta ni mo wà. Wípé 130 million làwọn máa kó sílẹ̀. So wọ́n ní Dr. Elizabeth suggest pé kí kábíyèsí lo foundation Queen Naomi nìkan, ìyẹn Wings Foundation. Wọ́n ní bí àǹtí wa ṣe gbọ́ báyìí, wọ́n ní budget tó dẹ̀ kọ fún tiẹ̀, wọ́n ní 120 million ló kọ fún tiẹ̀. Wọ́n ní so wọ́n ní kò work pẹ̀lú plans kábíyèsí, wípé ó ní Dr. Elizabeth wọ́n ń ṣekúṣẹyẹ ní inú ààfin, wípé àwọn ni wọ́n ń block òun ní ọ̀dọ̀ kábíyèsí tí wọ́n fẹ́ kí bàbá Irin ńlá kí wọ́n invest sí inú foundation òun, wípé òun wá dẹ̀ fi ojú Dr. Elizabeth rí màá bo allegedly nǹkan tá a gbọ́ ní o, ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré. So wọ́n ní bí ọ̀rọ̀ investment ti foundation tiẹ̀ bí bàbá Irin ńlá ṣe fagilé nìyẹn o. So ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré ni àwọn sisi wa gbogbo yìí nọ́mbà Dr. Elizabeth fà, ṣùgbọ́n èmi mọ̀ pé kò sí nǹkan tán lè ṣe. So wọ́n ní diagnosis hospital kábíyèsí àwọn àti àwọn tọ́jọ́ ní shareholder, wọ́n lẹ́nu tí ó ní 30% nínú ẹ̀, ó ní pé òun fẹ́ lọ share another one sílùú òun, so ó fẹ́ tà. Ẹ̀dẹ̀ mọ̀ pé bàbá Irin ńlá ní 70% bí a ṣe gbọ́, tí wọ́n ní wọ́n fún Tádé ní káwọ́ ní 50%. So wọ́n ní 30% yẹn wọ́n ní Dr. Elizabeth wọ́n ti jẹ́ shareholder nínú ẹ̀. So wọ́n ní inú Dr. Elizabeth dùn gan-an nígbà tí kábíyèsí tán fún wọn ní 30% of the equity ti diagnosis hospital yìí. Ilé náà mọ̀ pé gbogbo nǹkan tí Dr. Elizabeth ń ṣe pátápátá látìgbà tí kábíyèsí ti fẹ́ wọn, wọ́n ṣe dáadáa. Wọn ò dé bá
ìwà burúkú lọ́wọ́ Dr. Elizabeth. Wọ́n ń protect bàbá Irin ńlá àti Queen Naomi ní gbogbo ìgbà. So báwo ni inú kábíyèsí ò ṣe ní dùn sí wọn? Nítorí ẹ̀ bàbá Irin ńlá fi fún wọn ní 30% yìí. Mi wá mọ bí wọ́n ṣe ṣe o, bóyá wọ́n kówó fún wọn ní o, wọn kówó mi lè san, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ allegedly ni. So gbogbo nǹkan tó yí ó dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ààfin right now. Wọ́n ní àwọn mẹ́rin ni bàbá Irin ńlá ni wọ́n máa gba agbára lọ́wọ́ wọn. Ṣé mọ̀ pé àwọn mẹ́ta la pè tẹ́lẹ̀? Wọ́n ní wọ́n ti háàdì ìkan nínú àwọn sisi wa yìí. Wọ́n ti háàdì ẹ̀ mọ́ wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní ó bá àǹtí wa yìí, ó bá wọn ní òjijì. Nígbà tí wọ́n ní pé ó máa wà nínú àwọn tí bàbá Irin ńlá tí wọ́n máa gba agbára lọ́wọ́ wọn. Àmọ́ bí wọ́n ṣe fẹ́ ṣe, torí wọ́n ní tán bá ti gba agbára lọ́wọ́ wọn, gbogbo nǹkan tí wọ́n fi ń jẹ́ olórí kò ní sí níbẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn lé. So gbogbo nǹkan tí àwọn àǹtí wa gbogbo fi ń sáré kiri nìyẹn, pé kán lọ máa bẹ̀bẹ̀ wípé kí bàbá Irin ńlá kí wọ́n dáríjì àwọn. Gbogbo nǹkan tí àwọn sisi wa gbogbo yìí ń ṣe tó dẹ̀ ń sọ ò ní pé kábíyèsí ò ní time fáwọn. Ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti ń sọ pé kábíyèsí ò ní time fáwọn, wọn kúrò nínú palace yẹn o. Wọn kúrò nínú palace yẹn o. Kábíyèsí sọ̀rọ̀. Wọ́n ní Queen Naomi, wọ́n ní adé Queen Naomi ó wọnú adé àwọn ni. Wọ́n ní àwọn baba ńlá baba àwọn àti òrìṣà òkè. Wọ́n mọ̀ wípé tí Queen Naomi ò bá padà wá sí inú ààfin yẹn àti nínú ayé àwọn, wọ́n ní nǹkan tó máa ṣẹlẹ̀ kò ní dáa. Wọ́n ní torí ẹ̀, wọ́n ní kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ju wípé kí Queen Naomi padà wá sí inú ààfin lọ. Wọ́n ní ìtorí ẹ̀ ni àwọn òrìṣà òkè fi jẹ́ kí full moon ritual, èyí tí wọ́n ṣe gbẹ̀yìn, tó fi jẹ́ kó possible láti ṣe. Wípé tí ò bá ń ṣe ti Ọlọ́run kò ní ṣe é ṣe. Wípé nítorí pé ọ̀tá gbèrò ibi. Ṣé mọ̀ pé there was a time tí a sọ fún yín pé wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ fi ṣe ritual yìí, wípé kò ń ṣe nǹkan tó yẹ kán lò. Tí wọ́n fi ní bàbá Irin ńlá fi ní kán fi ancient sword búra kán dẹ̀ gé obì jẹ. Wọ́n ní wọn lè ṣe nǹkan kan lórí. So wọ́n láwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n náà dákẹ́ nígbà tí bàbá Irin ńlá ti sọ bẹ́ẹ̀. So wọ́n ní bàbá Irin ńlá, wọ́n ní wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wọn o. Wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn òrìṣà òkè fún gbogbo ojú rere àti àánú tí wọ́n rí gbà láti lè jẹ́ kí Queen Naomi parí full moon ritual àwọn. Torí wọ́n ní tán bá miss full moon ritual yẹn, wọ́n ló tún di ọdún méje lénìí kan tó tún lè ṣe. Bí a ṣe gbọ́, wọ́n ní bí bàbá Irin ńlá ṣe dé láti Èkó báyìí, wọ́n ní wọ́n pe gbogbo ìjókòó àwọn elders àwọn ìyàwó wọn. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ gbogbo ọ̀rọ̀ yìí. Wípé ìyàwó yàtọ̀ sí aya o. Wípé nítorí oríṣiríṣi obìnrin ni ó máa ń kọjá nínú ayé ọkùnrin. Wípé ṣùgbọ́n ìkan nínú àwọn obìnrin yìí ni ó máa jẹ́ àyànfẹ́ ọkàn ọkùnrin yẹn. Wọ́n ní torí ẹ̀ tí a bá ń sọ̀rọ̀ ìyàwó tàwọn, wọ́n ní Queen Naomi ó ní ìyàwó tàwọn tí Elédùmarè àti òrìṣà òkè tó yàn fún àwọn o. Kábíyèsí ní bí a ṣe gbọ́ allegedly, wọ́n ní kò sí obìnrin kankan tó lè fún àwọn ní ayọ̀ o tí ò bá ń ṣe Queen Naomi. Wọ́n ní àwọn fẹ́ gbogbo àwọn ìyàwó yìí nítorí politics àti nítorí
àṣà. Wọ́n ní kò ń ṣe wípé inú àwọn dùn àbí ó tan ọkàn àwọn wá láti ṣe, wípé ṣùgbọ́n kí àwọn lè ṣe nǹkan tó yẹ káwọn ṣe ni àwọn fi ṣe, nítorí ìtẹ́ tí àwọn wà ìtẹ́ tó tóbi ni. Wọ́n tẹ̀síwájú wípé kò sí ìgbà tí àwọn ò bá rí Queen Naomi báyìí tí inú àwọn máa ń dùn. Wípé kò sí ìgbà tí àwọn ò bá rí Queen Naomi báyìí. Kábíyèsí tẹ̀síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ yín náà rò pé bóyá ojú àwọn ti fọ́ àbí bóyá àwọn ò ń ṣe ọkùnrin nítorí bí àwọn ṣe nífẹ̀ẹ́ Queen Naomi. Pé ṣùgbọ́n ẹni tó bá tọ́ ìfẹ́ òtítọ́ wò rí, ó máa mọ nǹkan tí àwọn ń sọ. Kábíyèsí wọ́n continue láti sọ̀rọ̀ wípé látìgbà tí àwọn ti dé láti Èkó láti ọ̀dọ̀ Queen Naomi ni ayọ̀ àwọn ti kún. Wípé àwọn òṣìṣẹ́ àwọn gan mọ̀ wípé inú àwọn dùn yàtọ̀. Wípé gbogbo stress tó wà ní ara àwọn gbogbo ẹ̀ ló ti lọ. Wípé so kò sí èèyàn kankan tó lè yí ipò Queen Naomi padà o. Wípé ẹni tó bá ní problem pẹ̀lú ọ̀rọ̀ yìí, wípé ó ní láti live pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn lè kìí ṣe nǹkan kékeré. Kábíyèsí tẹ̀síwájú wípé tí àwọn bá fẹ́ obìnrin 20 lénìí, kò sí ẹni tó lè dàbí Queen Naomi. Ọmọ yàtọ̀ sọ́mọ o, ẹ̀yin aráalé. Wọ́n dìde, wọ́n fẹ́ máa wọ inú chamber wọn lọ. Gbogbo àwọn ẹ̀dà yìí wọ́n mi orí wọn. Àwọn sísí wa gbogbo omi léròrò sí wọn lójú. Kábíyèsí wọ́n tẹ̀síwájú wípé àwọn nǹkan kan wà ní inú ààfin tí ìyípadà máa bá. Ẹ jẹ́ kí ìfẹ́ kí ó wà láàrin gbogbo yín. Queen Naomi ní ìfẹ́ ọkàn àwọn. Àwọn ò dẹ̀ lè hide ẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá Irin ńlá sọ̀rọ̀. Gist tí ń gùn, mo ní láti fi òpin sí. Allegedly bí a ṣe gbọ́. Ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ìfẹ́ lágbára. Ìfẹ́ dẹ̀ ṣe kókó nínú ayé ẹ̀dá. Obìnrin kan ni Ọlọ́run ló yàn fún ọkùnrin, kì í ṣe obìnrin 10. Àwọn tó kù tí wọ́n wá sí inú ayé ọkùnrin yìí, wọ́n tojú bọbẹ̀ ni. Nǹkan tí èmi rò nìyẹn. Tó bá jẹ́ pé ẹ̀yin èèyàn ẹ agree pẹ̀lú mi, ẹ kọ sí under comment section. Queen Naomi nìkan ni Ọlọ́run yàn fún bàbá Irin ńlá. Ìtorí ẹ̀ ni kábíyèsí ò fi lè fi wọ́n sílẹ̀ ní ìgbà kankan tí wọ́n dẹ̀ lè fi ọ̀rọ̀ wọn ṣeré. Kò jẹ́ bó ṣe jẹ́, tó bá di ọ̀la máa mú update wá fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí, mo kí yín happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Orúkọ mi ni Máṣọ́lá, kò yé padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí òkè. Ní ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Nípa prize giveaway wa, ẹ gbọ́ orúkọ yín again o, ẹ̀yin èèyàn lé. Ọlátóyìn Ìdòwú, Alábí Àsámà, Mrs. Olúwaṣeun Òní, Julie Okunola, Mrs. Fèyíṣayọ̀ Olúwagbádéhàn, Anita Sarah Ìbéèrè, ẹnì kẹfà Alágbe Fatima Àkànkẹ́, ẹnì keje Mrs. Abisoye Ògúnbànjọ, ẹnì kẹjọ Mary Ògúngbóadé, Mrs. Elizabeth Olúfúnọwá, ẹnì kẹwàá Fúnmi Abítóyè, màmá mi tó dáa Grace Adélékè. Kẹrìnlá Mrs. Fọlá Roya, 15% Apostle, 17% Mr. Roto, 18% Mrs. Elizabeth Tor, 17% Nikki Weliko, 18% Folly Misa, 19%
at Fosaso. 20 person, Mr. Darasami. 21 person, Mr. Kareme View. 22, Mrs. Elizabeth Rowe. 23, Mary Adeshola. 24, Mrs. Nike Gbadamosi. 25, Mrs. Alero Mark. 26, Mr. Weddy Oke. 27, Alex Masani. 28, Ali Kamila. 29, Mr. Deji Sanwo-Olu. 30, Mr. Ayo Majekodunmi. 31, Mr. Nuru Oluwasani. 32, Mr. Damuda Obalende. 33, Mrs. Atiku Oluwashola. 34, Gloria Adams. 35, Mrs. Folashayo Ogedengbe. 36, Mrs. Moji Bakari. 37, Mrs. Dunima Sanwo-Olu. 38, Mrs. Mary Adeoye. 39, Mrs. Bisi Adeolu. 40, Mr. Gòkè Adeleke. Ẹ̀yin tí ẹ bá gbọ́ orúkọ yín, ẹ sẹ́ǹdì account number yín pẹ̀lú details sí mi lórí masholagistv@gmail.com. On the 15 ní agbára Ọlọ́run la máa pay out. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko. God bless you all. Ẹ jọ̀ọ́ ẹ fún fídíò yìí ní thumbs up o. Ẹ̀yin tẹ́ bá subscribe, ẹ subscribe o. Tẹ́ bá ti subscribe, ẹ subscribe sí channel wa. God bless you all. Share, like, and subscribe. Mashola Gist TV. Love you all.